gbogbo àwọn poison yẹn kó máa fọ ṣé wo kí n bọ̀ ta ni. Òkan kì í jẹ́ kí ló sọ fáwọn ará àdúgbò kan bẹ́ẹ̀ wá ní arrest police station tó wà níbí. ìgbà tí màá yìí sì rí páṣírí ohun tí wọ́n á mọ̀ ọ́n tì mí mọ́ nílé ó sì mọ̀ pé màá lọ fún máa fẹ́ lọ rojọ́ àwọn ará àdúgbò or anyone so ní ìjẹta àbí lọ́yìn ìjẹrin máa kan wọṣọ white àti woman kan báyìí mo fẹ́ lọ bá wọn mo fẹ́ rojọ́ fún wọn but ó dẹ̀ pa wọn náà so reason that's why tó ní láti máa ṣe ni pé òkà làwọn pípù yìí mo fẹ́ rojọ́ fún yẹ̀ ẹ̀tẹ̀ ṣe ni pé bóyá kẹ́yìn náà kẹ́kẹ́ gbọ́n kọ́ mo pé kò tí ì sí wàhálà jẹ́ kí n ṣe sùúrù so máa bẹ̀ náà pé kí máa yí káṣírí ẹ̀ tú kí gbogbo àwọn káwọn ọlọ́pàá kan wá arrest ẹ̀. káwọn ọlọ́pàá arrest ẹ̀. kí wọ́n bá mi gbé torí pé ó sọ fáwọn parents mi pé yàn dáadáa lòun òun fẹ́ àṣìṣe òun fẹ́ tọ́jú mi òun fẹ́ jẹ́ kára mi yá àwọn parents mi náà dẹ́ni gbàgbọ́ nínú Ọlọ́run pé sísè rẹ pé kọ̀tọ́ náà dá tó ń wù láti ilẹ̀ náà ni wọ́n fẹ́ fi tọ́jú mi try àṣepélé ó ń parọ́ irọ́ ló ń pọ́ ó mọ̀ ó ìkà ló gbé sínú ó wá gbé ojú dáadáa ó gbé síta kó wá gbá burú sínú gbogbo oríṣiríṣi nǹkan ló ti fún mi jẹ kò sí nǹkan tí ò sí àtòun àti gbogbo àwọn ìyàwó tó kó sílé gbogbo wọn pátápátá wọn àtàwọn ìyàwó ẹ̀ ìka ni wọn bá. àfa ẹ̀sùn mọ́ bí. òun àtàwọn ìyàwó ẹ̀ ṣé nǹkan tó ń sọ olè sọ́n station. olè sọ́n station Amade station àfa ọ̀yà ìjà lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀rọ̀ lórí àfà àti OPC. Inú mi dùn pẹ̀lú àwọn àfà tí wọ́n jáde because bí nǹkan bá ń ṣe ojúgbà ẹni òwe nípa fún mi. Inú mi dùn gan. Ọlọ́run ràn ènìyàn náà lọ́wọ́. Ìdààmú tó bá àfà yìí náà Ọlọ́run bá yọ kúrò ńbẹ̀. Kò sẹ́ni tí ń rí challenge. Ó ní pé ìyàwó rẹ̀ tó sọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ìyàwó àfà kọ́kọ́ sọ kò sẹ́ni tí ó gbọ́ ọ̀rọ̀ yẹn náà tààrò níta mo fẹ́ kẹ́ gbọ́. báwo ni ẹ fi ń ṣògùn owó kí ló tán tiẹ̀. oríṣiríṣi poison lọ́dún fún bọ́ ṣe wáyé. ọ̀fọ̀ ẹ̀ poison. bọ̀sọ́ Ọlọ́run fọ poison yẹn dànù mo ń bẹ Ọlọ́run kó máa fọ gbogbo àwọn poison yẹn kó máa fọ dànù. ṣé wo kí n bọ̀ ta ni. Òkan kì í jẹ́ kí ló sọ fáwọn ará àdúgbò kan bẹ́ẹ̀ wá ní arrest police station tó wà níbí. ìgbà tí màá yìí sì rí páṣírí ohun tí wọ́n á mọ̀ ọ́n tì mí mọ́ nílé ó sì mọ̀ pé màá lọ máa fẹ́ lọ rojọ́ àwọn ará àdúgbò or anyone so ní ìjẹta àbí lọ́yìn ìjẹrin máa kan wọṣọ white àti woman kan báyìí mo fẹ́ lọ bá wọn mo fẹ́ rojọ́ fún wọn torí pé ó sọ fáwọn parents mi pé yàn dáadáa lòun òun fẹ́ àṣìṣe òun fẹ́ tọ́jú mi òun fẹ́ jẹ́ kára mi yá àwọn parents mi náà dẹ́ni gbàgbọ́ nínú Ọlọ́run pé sísè rẹ pé gbọ̀tọ́ náà dá tó ń wù láti ilẹ̀ náà ni wọ́n fẹ́ fi tọ́jú mi try àṣepélé ó ń parọ́ irọ́ ló ń pọ́ ó mọ̀ ó ìka ló gbé sínú ó wá gbé ojú dáadáa ó gbé síta kó wá gbá burú sínú gbogbo oríṣiríṣi nǹkan ló ti fún mi jẹ kò sí nǹkan tí ò sí àtòun àti gbogbo àwọn ìyàwó tó kó sílé gbogbo wọn pátápátá wọn àtàwọn ìyàwó ẹ̀ ìka ni wọn bá. àfa ẹ̀sùn mọ́ bí. òun àtàwọn ìyàwó ẹ̀ wọ̀. ṣé nǹkan tó ń sọ olè sọ́n station. olè sọ́n station Amade station àfa ọ̀yà ìjà lọ. kí ló ń ṣẹlẹ̀ ẹbí tẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹbí tẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹbí tẹ́ gbé yìí. ṣé ẹ gbọ́ nǹkan tí ó sọ báyẹn kíní kan lèmi kàn rí ń bẹ̀ ṣe rí gbogbo àwọn àfà tá a bá ń pawọ́dà tá a bá ń ṣe rúkìá ọmọbìnrin yìí ẹ̀yin ò rí dáadáa pé àlìjànnú yàn ṣẹ̀ṣẹ̀ máa wọnú rẹ̀ lóòótọ́ wọ́n lè gbé wá sọ́dọ̀ ẹ̀ kó sọ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ àwọn òbí rẹ̀ tó gbé wá wọ́n mọ̀ pé nítorí nǹkan tí máa ń dọmọ àwọn láàmú ni làwọn fi gbé wá wípé bẹ́ẹ̀ bá fẹ́ kíkiní ìsàmọ́mọ́ ṣe mọ́ ọlọ́mọjà ya wèrè ọlọ́mọjà bímọ wèrè kò sẹ́ni tí ó dùn kọ́mọ rẹ̀ mọ́ ṣe gángan kò sẹ́ni tí ó dùn kọ́mọ rẹ̀ mọ́ sọ̀sọ́kúsọ mistake tó wà pẹ̀lú bọ̀bọ́ yìí ni pé náà ni wọ́n fi sọ pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe láyé yìí èèyàn gbọ́dọ̀ kọ́gbọ́n èèyàn ti gbọ́dọ̀ mọ bí èèyàn ó sì mọ̀ ṣe àáfàá àwọn ò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe pè àáfàá yẹn gan ìpè bínú àáfàá ò yẹ jẹ́ ká lọ ṣé ọ̀rọ̀ tí ẹlẹ́yà yẹn sọ nìkan lẹ gbọ́
kí ló dé tán fi wọ ní kọ́ọ̀pù fún ẹ̀yin ò béèrè sọ́mọlé kéwú ni ẹ béèrè ṣé ìyàwó àfáà ni ẹ béèrè ó sọ pé wọ́n ti òun mọ́lé ó yẹ kẹ́ béèrè lọ́wọ́ àfáà mistake tí ẹ̀yin náà ṣe nìyẹn àmọ́ nǹkan tẹ́mi kàn rí bẹ́ẹ̀ ni pé ẹ̀yin náà ti padà jáde ẹ ti padà sọ̀rọ̀ ẹ ti bẹ̀bẹ̀ mi wá fẹ́ kí àwa muslim kí wọ́n wá sọ pé ìwà wọn ò dáa ṣé bí bọ̀bọ́ yẹn ti jáde ó ti bẹ̀bẹ̀ àmọ́ nǹkan gidi tí bọ̀bọ́ yẹn náà ṣe ẹ lọ wo orí péjì ẹ̀ ó ti ṣe nǹkan gidi tó pọ̀ náà ó máa wọn olè ó mú gbogbo wọn ẹlòmíì ò fẹ́ràn rẹ̀ ń bẹ̀ yẹn ẹ̀rẹ́ lómi ò fẹ́ràn rẹ̀ nǹkan tó kàn bà mí nú jẹ́ ni pé ẹlẹ́yà tí wọ́n sí ní kọ́ọ̀pù ẹ̀ ẹlòmíì ti wà ládùúgbò tó jẹ́ pé abatẹnijẹ́ ni bóyá àwọn tó rètí àfáà ni irú àwọn èèyàn lẹ́ẹ̀kún fi jófin kí ló sí jáborí rẹ̀ fún ìbàjẹ́ ni irú àwọn ènìyàn wọn mọ̀ ń pè ní ìbàjẹ́ àdúgbò kí ló sí jábù rẹ̀ fún gbogbo bí ṣe ń ṣe náà kò bọ́ jábù yẹn náà kò bọ́ ní kọ́ọ̀pù yẹn torí pé ara nǹkan tó bí àfáà yẹn nú ni wípé ẹ wò bó ṣe fáìn ẹ wò bó ṣe ṣe kinní kan ọlọ́mọjà àríjà ayé kò sí nǹkan tó bá yẹ kó ṣe tó ní ṣe mo fẹ́ kẹ́ gbọ́ OPC tó bẹ̀bẹ̀ yẹn mo fẹ́ kẹ́ gbẹ̀bẹ̀ rẹ̀ náà ó ṣe lé ní ó bù lọ́wọ́ nìyẹn ẹ jẹ́ ká wo nǹkan dáadáa tó ti ṣe lórí péjì ẹ̀ mo wò kan níjọ́ ni lórí péjì ẹ̀ àwọn bólà yẹn wọ́n lọ sínú ilé ńlé wọ́n ti lọ yọ gbogbo wáyà tó wà nínú ilé tẹ́nìyẹn kọ́ almost wáyà 500,000 tẹ́nìyẹn sọ fún ṣẹ̀ṣẹ̀ rà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kìbọ̀ nínú ilé wọ́n fọ́ inú ilé mi tó jẹ́ pé owó blọ́ọ̀kù tẹ́nìyẹn gan máa ná gan more than 1 million ni ẹ wá wò ẹ gbọ́ nǹkan tó sọ. lórí iṣu ọ̀rọ̀ àfà àti ajíà fún wa pé nǹkan báyìí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ àfà kò yẹ kẹ́ tírìtì irú nǹkan yìí lé ẹni tó bá ní irú iṣu báyìí hospital lọ máa ń gbé lọ hospital ni wọ́n ti ń tírìtì irú iṣu báyìí tó yẹ kó yẹ kó bá yẹ kan àfi ọgbọ́n máa ṣe àárò dáadáa nítorí kọ́lọ́hún ṣàánú fún wa so reason nìyẹn èmi ṣe fídíò yìí jáde a fẹ́ kí nǹkan ikú distract wa a fẹ́ kó disturb iṣẹ́ wa nítorí a ti ṣe iṣẹ́ ìlọ́t àdúgbò mo ṣe jẹ́ nìyẹn tó bá jẹ́ pé mo ṣe ẹ̀yin àfáà tó bá dàbí ẹ̀ṣẹ̀ lójú ẹ má bínú tó bá jẹ́ pé mo ṣe àfáà yìí kó má bínú AGI ni mo lọ rescue tó bá yẹ pé mo ṣe AGI náà tó bá yẹ pé lórí oore tí mo ṣe fún AGI náà ẹ má bínú tó bá yẹ pé mo ṣe àwọn ará àdúgbò náà pẹ̀lú ọ̀yẹ́ pè mí ẹ má bínú bẹ́ẹ̀ mo ṣe ẹ má bínú yìí lórí iṣẹ́ tí mò ń ṣe kó má bàjẹ́. ṣé ti gbọ́ báyìí ó ti bẹ̀bẹ̀ ẹ mọ́ wàá jẹ́ kí wọ́n rí i pé ti tàwa mùsùlùmí yìí pọ̀ tó pẹ́ lómi ọ sọ pé ẹ̀sìn kò gbére ìgbélé ẹ̀sìn wọn ó ní pé gbogbo oore téèyàn bá fẹ́ ṣe ìyẹn máa fi níwọ̀n ṣe ni ìyẹn máa fi níwọ̀n ṣe ni ọmọ pé òun ṣe mistake ó ti bẹ̀bẹ̀ pé kẹ́ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ filẹ̀ ẹ̀yin náà ronú dáadáa tó ti ṣe kẹ́ mọ́ wàá fi eléyìí kọ́ mọ́ wàá jẹ́ pé òun náà ò fi bà á jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mùsùlùmí ò ní bàjẹ́ o mọ̀ràn mi ni dé fún gbogbo ẹni tí bá ń tọ́jú èèyàn tó sọ ẹnìyẹn dìyàwó ẹ jẹ́ ká be careful kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe fún yàn ẹ jẹ́ ká be careful ó fẹ́ jọmọ́rọ̀ ti Toríyọmí báyìí o ọ̀rọ̀ Toríyọmí tó ṣẹlẹ̀ níjọ́ kínní àná ọ̀rọ̀ AGI fẹ́ jọmọ́ tẹ́pẹ́ nìyẹn ní àǹtí Kẹ́hìndé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká wà be careful ẹ jẹ́ ká wà be careful àwọn ará àdúgbò náà àgbọ̀rọ̀ mi dẹlẹ́rù ni wọn ìgbà tí wọ́n rí lójú wíńdò
àwọn náà ń pariwo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mọ̀ fún yín ṣe, Ọlọ́run mọ̀ fún yín ṣe, ẹ jọ̀ọ́ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí kó le púpọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Tí mo ṣe fún Àjíá yìí náà, ẹ má bínú. Tó bá yẹ pé mo ṣàwọn ará àdúgbò náà pẹ̀lú wọ́n yẹ pè mí, ẹ má bínú. Bẹ́ẹ̀ mo ṣe ẹ má bínú yìí lórí iṣẹ́ tí mò ń ṣe kó má bàjẹ́, kí iṣẹ́ yìí máa nílọ síwájú. Ibi tí ń báṣẹ́ yìí dé kó má lọlẹ̀ rárá, kó má tẹ̀síwájú sí, nítorí pé oríire ò kí ń fẹ́ kéèyàn ṣeun. Bẹ́ẹ̀ mo apologize nítorí iṣẹ́ yìí lè fẹ́ kó dúró kó má lọ síwájú sí. But táwa náà bá rí nǹkan, àfi ọgbọ́n máa ṣe, àárò dáadáa, nítorí Ọlọ́run ṣàánú fún wa. So reason nìyẹn tí fi ṣe fídíò yìí jáde. A fẹ́ kí nǹkan yìí kó distract wa, a fẹ́ kó disturb iṣẹ́ wa, nítorí a ti ṣe iṣẹ́ a lot, a dẹ̀ continue ká yìí máa ṣe sí. Ọlọ́run á dẹ̀ máa fún wọn ṣe. Ẹ ṣé.